ìyàwó Láǹdẹ̀ ti sọ̀rọ̀ sókè o. Ó sọ wípé afàgùnkẹ́yìn àparò, òun ojú wa òun lójú rí. Òun lọ̀rọ̀ Láǹdẹ̀ àtìyàwó ẹ̀. Ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀gà yóò sọ pé ẹ̀gà ń pàtó. Yorùbá bọ̀ wọ́n ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni. Ìyàwó Láǹdẹ̀ ti sọ̀rọ̀ jáde o. Ọ̀rọ̀ tó sọ kàyéfì ńlá lọ̀rọ̀ náà. Àwọn mi kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ ètò yìí dé parí kẹ́ ẹ mọ kókó ohun tí ìyàwó Láǹdẹ̀ sọ wípé ó ṣẹlẹ̀ láàrin òun àti Láǹdẹ̀ tọ́rọ̀ náà fi di iṣu ata yanyan. Wọ́n ní ẹni bá fẹ́ arúgbó ó ṣetán àti rapó sí ni. Ẹ wò ó, wọ́n ní ká má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ nítorí oníkálukú ló mọ ibi tí bàtà ti ń ta òun lẹ́sẹ̀. Èmi ò ní dá Láǹdẹ̀ lẹ́jọ́ o, mi ò sì ní dá ìyàwó Láǹdẹ̀ lẹ́jọ́ nítorí wípé oníkálukú ló mọ nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́. Àmọ́ lákọ̀ọ́kọ́ ná, kẹ́mi tó sọ nǹkan kan, ẹ sáré bá ń gbọ́ nǹkan tí ìyàwó Láǹdẹ̀ sọ lórí ìṣẹ̀lẹ̀ tó ń jà ròhìnròhìn lórí ẹ̀rọ ayélujára láti bí ọjọ́ mélòó kan. Ìyàwó Láǹdẹ̀ ti sọ̀rọ̀ sókè o. Ó sọ wípé afàgùnkẹ́yìn àparò, òun ojú wa òun lójú rí. Ẹ máa bá mi ká lọ. Ohun tí Láǹdẹ̀ ṣe ló ń gbà. Ohun tí Láǹdẹ̀ ṣe ló ń gbà. Ṣé ẹ rí gbogbo ọ̀rọ̀ Láǹdẹ̀ yìí kò lè dùn ní ẹnu mi. Àdúgbò tá à ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé èmi travel, ẹni mi bá fẹ́ ẹ lọ kẹ́ ẹ ti lọ confam níbẹ̀, ẹ ti understand. Nǹkan tí Láǹdẹ̀ ṣe fún mi ló ń lọ yẹn. Wọ́n dẹ̀ ní àwọn àgbà máa ń pò pé Ọlọ́run tí John ló pẹ́ kó tó mú yàn, ti sin wàràwàrà ló mọ́ ń ṣe. Meanwhile, ní 2019, èmi wà ní travel. Èmi àti Láǹdẹ̀ pàdé ní Facebook. Ọ̀rẹ́ Láǹdẹ̀ ni mo kọ́kọ́ mọ̀. Ọ̀rẹ́ ẹ̀ ni mo kọ́kọ́ mọ̀, wọ́n pè yẹn ní alẹ́ lágbà. Láǹdẹ̀ sáà jákì mi mọ́ ọ̀rẹ́ rẹ̀ yẹn lọ́wọ́ pé kò sí wàhálà, pé ọ̀rí òun ti bá ọ̀rí òun sọ̀rọ̀ pé kí n má wọ̀rí. Wọ́n dẹ̀ pé ọ̀rẹ́ rẹ̀ yẹn náà ní kí n má wọ̀rí. Èmi àti ọ̀rẹ́ rẹ̀ yẹn ní kí n má wọ̀rí. Ìgbà tó ní kí n má wọ̀rí, èmi àti Láǹdẹ̀ aṣáàjọ ń sọ̀rọ̀ ṣá ní Libya, torí Libya lèmi wà ń gbà yẹn ní 2019. Ó wá pè mí, ó wá nígbà wo mo wálé. Mo ṣá ní mi tí wálé sí, ó wá ní kí n wálé torí Láǹdẹ̀ òun náà ń ṣe yahoo. Ó ṣá ní kí n wálé pé kí n wo òun ti kọ́lé, òun ti ṣe everything, òun ti ṣe gbé, òun ti ṣàwo. Lókè mo ní kò sí problem pé màá wálé. Mo ṣá délé ní 2019 yẹn. Nígbà tí mo délé ní 2019, owó tí mo kó dé nígbà yẹn, mo wá sọ fún Láǹdẹ̀. Ìgbà tí mo dé sílé, ọ̀dọ̀ àbúrò mi ni mo dé sí. Nígbà tí mo dé sọ́dọ̀ àbúrò mi ò tiẹ̀ fẹ́ kí n lọ sí ọ̀dọ̀ Láǹdẹ̀ nígbà yẹn bẹ̀sẹ̀. Kò fẹ́ kí n lọ sọ́dọ̀ Láǹdẹ̀. Mo ṣá ní pé èèyàn dáadáa ni pé kò sí problem. Mo ṣá lọ sọ́dọ̀ Láǹdẹ̀ nígbà yẹn. Ìgbà tí mo dé ọ̀dọ̀ Láǹdẹ̀, mo wá sọ fún pé mo kówó dé o, but owó tí mo kówó dé yẹn mo fẹ́ fi bẹ̀rẹ̀ business mi. Láǹdẹ̀ wá sọ fún mi pé kí n má bẹ̀rẹ̀ business o, pé owó yẹn, kí n mú owó yẹn kí n travel padà. Mo wá ní pé ìlú wo mo wá fẹ́ travel lọ padà. Ó wá ní ìyáàfin òun kan wà ní ilé báyìí pé a lọ bá woman yẹn máa bá wa ṣe, ẹni tó bá woman yẹn ṣe Amẹ́ríkà, ó máa bá wa náà ṣe Amẹ́ríkà táwa náà fi máa lọ Amẹ́ríkà yẹn. Mo lókè pé kò sí problem, nǹkan tó bá ti sọ náà ni pé but tí n bá fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn, èmi àti ẹ náà lájọjọ máa lọ sí ọ̀hún yẹn. Ó ṣá ní kò sí problem. Aṣáàdọ̀dọ̀ woman yẹn, even woman yẹn náà, ọ̀rọ̀ tí mò ń sọ yìí, woman yẹn náà ó lè sọ̀rọ̀ sí. Mo lè fún yín nọ́mbà woman yẹn l'Amẹ́ríkà kẹ́ ẹ pé kẹ́ ẹ gbọ́rọ̀ lẹ́nu woman yẹn náà. Aṣáàdọ̀dọ̀ woman yẹn, gbàtà dọ́dọ̀ woman yẹn, àbá kálàyé àsọ̀rọ̀ fún woman yẹn wá ní pé kò sí wàhálà, òun máa pe
Ọlámídé ló ń bá wa ṣe físà yẹn. Òun máa pè é tóun bá ti pè é òun lóbò náà ṣe tòun, òun máa pè é. Ó ṣàpè máa yẹn, nígbà tó pè máa yẹn ó sá ní pásítọ̀tù àwa méjèèjì kọ́ gọ́sọ̀gbù Lande ní pásítọ̀tù tiẹ̀, èmi náà lọ ṣe pásítọ̀tù mi. Òun jẹ́ Ganiyu Kẹ́hìndé Mọ̀rúfù, èmi ń jẹ́ Ganiyu Mọ̀rúfà Ọmọríléwá. Even till now orí pásítọ̀tù mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀, orúkọ bàbá ẹ̀ ló wà lórí pásítọ̀tù mi. Débi pé mo fẹ́ ṣe pásítọ̀tù ní ìsìn, wọ́n ní màá ṣẹ̀ṣẹ̀ lọ Àbújá, màá lọ change orúkọ Lande kúrò ńbẹ̀. Máa yẹn ó sàmú mi lọ ibi tí màá ti ṣe pásítọ̀tù, àjọlọ náà ni àti Lande àti pásítọ̀tù mi tán. Nígbà tí pásítọ̀tù mi tán a ṣe everything tán. Nígbà tá a ṣe tán, máa yẹn gbowó físà fí lọ́wọ́ wa, ó la máa san, mo ti gbàgbé iye tó la máa san. Mo sá da tàwa méjèèjì mo dà lẹ̀. Nígbà tí mo da tàwa méjèèjì lẹ̀, bá a ṣe tẹsẹ̀ bọ̀ nìyẹn, wọ́n ní 2020 a máa lọ sí embassy. Ìgbà tá a dé embassy, òyìnbó yẹn ó gbọ́rọ̀ lẹ́lẹ́nu wa. Nígbà tó gbọ́rọ̀ lẹ́lẹ́nu wa, àṣà òyìnbó yẹn sá lóhùn ò lè fún, ó sá dínà ó lóhùn ò lè fún wa ní físà sá. Àti bẹ́ẹ̀ ní Lande ló ti ń pe obìnrin míì. Ní ìmọ̀bìnrin tó ń pè o, ọ̀rẹ́ rẹ̀ kan bá wa lọ, wọ́n ń pè yẹn ní Bánúsọ. Àti bẹ́ẹ̀ gbogbo owó tí mo sá kò dé tó sá wéèsì. Ìgbà tó owó yẹn wéèsì níwàá kó tó di pé a máa lọ ẹ́mbásì yẹn, késẹ̀tì Lande kan jáde, wọ́n ń pè ní ìjọba Lande. Késẹ̀tì yẹn ó lọ́ǹtì késẹ̀tì yẹn, a pe yèyé ọ̀gá ńlá, gbogbo owó tí nígbà yẹn pípọ̀ nu owó yẹn náà èmi ni mo sọ ni mo kó lẹ̀. Bí físà travel ṣe wá bọ́ sí mọ́ Lande sì change nìyẹn, lódì kọ́ lọ kó mọ́ wálé, ó lè fi èmi nìkan sínú ilé. Ó change débi pé ó lè fi èmi nìkan sínú ilé, inú igbó ǹdẹ̀ ni. Bí ilé bá dẹ̀ tó bá ṣẹ̀ṣẹ̀ wà níbi ilé ọ̀dọ̀ ẹ̀ sí ìlókù, inú igbó ni ilé yẹn. Bí ilé yẹn ṣe bí ò ṣe sẹ́nì kankan, igbó lọ́tún igbó lósì, igbó wájú igbó láàrin, èmi nìkan ni màá sùn ilé yẹn. Èmi nìkan ni màá sùn ilé yẹn. Ìgbà tí ọ̀rọ̀ yìí tó ṣe pé ọ̀tá mi fẹ́ kú sínú ilé, Lande ó ti jáde lọ, a ti jẹun níta, á fèmí lẹ̀ sínú ilé. Mo lè mọ́ jẹun látàárọ̀ dilẹ̀ sùn. Èmi á tún mọ PTM á tún mọ bò ó. Tí mo bá jáde síta táwọn èèyàn bá ní mo ṣe mo ti jẹun, màá ní mo ti jẹun. Ìgbà tó bá wá dé ló ṣẹ̀ṣẹ̀ mọ sọ fáwọn yẹn pé olórí etí ìjẹun o, kò tí ì jẹun kankan, kí ló dé tó jẹun. Màá wá sọ fún un pé ṣé gbogbo ọ̀rọ̀ náà ni màá mọ̀ sọ síta pé mi tí ì jẹun. Ìgbà tí mo ti Libya dé, tí mo wá sínú ilé Lande ó fẹ́ gbé mi wá nínú ilé ẹ̀. Ó ní torójú ti òun pé bẹ́ẹ̀dì tó ní inú ilé gan ó ti já mọ́lẹ̀. Mo ní ṣebí èmi ni mo láìkẹ́, jẹ́ àlọ́ mọ́tò jẹ́ ká mọ sanwó lóǹtẹ̀ yìí. Ilẹ̀lẹ̀ ni mo sùn, torí bẹ́ẹ̀dì tó nínú ilé ó ti já mọ́lẹ̀, everything ti já. Ẹ̀gbọ́n ẹ wò, ọ̀rọ̀ pọ̀ nídìí ìwé kọ́bọ̀, kì í ṣe gbogbo ẹ̀ ni mo lè sọ tán. Tí Lande tó ṣe sí mi ló ń gbà. Wọ́n lọ́lọ́run ti jọ́ tó ló ń pẹ́ kó tó dájọ́, ti sin jẹ́ẹ̀tì ló ń lò. Tí Lande ṣe ló ń gbà. Kò tí ì rí nǹkan kan, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ọ̀rọ̀ pọ̀ o ẹ̀gbọ́n, ọ̀rọ̀ pọ̀, but mo kàn ní kí n sọ eléyìí kí n sọ fún yín ni. Ṣé ẹ ti wá rí wípé k'Elédùmarè ó ṣàánú wa ni, k'Elédùmarè ó má fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ jẹ wá ń yà, k'Elédùmarè ó sì má fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ gbá wa lẹ́nu. Ohun tèmi ó sọ ni wípé kí tọ̀tún ṣe sùúrù, kí tòsì náà ó ṣe sùúrù,
ká má fi wàdùwàdù rédà lórí ìkọ́ nítorí pé ó ṣeé ṣe kó bẹ́ni lọ́wọ́, bẹ́ni lẹ́sẹ̀, bẹ́ni ní gbogbo ara. Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ká ṣe pẹ̀lẹ́pùtù, ká má ṣe kánjú tulú ọrán nítorí ìgbà rẹ̀ ò tó sè lọ́bẹ̀. Ẹ̀yin ará mi, ṣé ẹ wá rí wípé ilé ayé yìí ó gba jẹ́jẹ́ gan-an gidi ni, ó tún gba ètò, ó dẹ̀ gba rírò. Àmọ́ ẹ dákun ẹ dábọ̀ o, ẹ fi yèdénú, ẹ má ṣe jà mọ́. Ẹ̀yin olólùfẹ́ wa, tẹ́ ẹ bá tún fẹ́ máa gbọ́ ètò sí lórí ìkànnì yìí, ẹ ṣe bá wa subscribe, kẹ́ ẹ bá wa tẹ like, kẹ́ ẹ bá wa share rẹ̀, kẹ́ ẹ sì tún bá wa comment. Ire o.